A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń ṣe àkàálẹ̀ fídíò wọn níbi tí wọ́n ti ń tọrọ owó lọ́wọ́ awakọ̀ alùpùpù tí í ṣe ọmọ ilẹ̀ òkèèrè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alukoro ọlọ́pàá Múyìwá Adéjọbí ni ó sọ èyí nínú àtẹ̀jáde òní. Àtẹ̀jáde náà kàwé pé ọwọ́ tó àwọn kọ́nstéébù ọlọ́pàá wọ̀nyí fún ìwà ìdójútì àti ìwà tí ó lòdì sófin iṣẹ́ ọlọ́pàá tí wọ́n hù. Bí a kò bá gbàgbé wípé fídíò ni ó tú àṣírí àwọn ọlọ́pàá yìí níbi tí wọ́n ti sọ ara wọn di oníbàárà lọ́wọ́ awakọ̀ alùpùpù obìnrin láti ilẹ̀ Netherlands. Èyí sì ti fa awuyewuye lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Èyí ló mú Adéjọbí pe àkíyèsí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ó ṣe ìwádìí kíákíá lórí ìṣẹ̀lẹ̀ náà. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébọ́lá Àyìndé Hamsat ti gbé ìgbìmọ̀ dìde láti dá sẹ̀ríà tí ó bá tọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí ní kíákíá. Bí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ṣe bu ẹnu àtẹ́ lu ìwà yìí tí wọ́n sì pàṣẹ wípé kí àwọn ọlọ́pàá yìí àti DPO wọn gba sẹ̀ríà tí ó bá tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Pẹ̀lú bí àdínkù ṣe ń bá owó àfojúrí, ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ti ṣe ìkìlọ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣọ́ra fún ayédèrú owó náírà. Lónìí ni CBN fi ìkìlọ̀ yìí ránṣẹ́ nínú àtẹ̀jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Ṣọ́ra fún ayédèrú owó náírà tó gbòde kan, Beware of Counterfeit Naira Banknotes in Circulation." CBN rọ gbogbo ilé ìfowópamọ́, olówó pàṣípààrọ̀ àti ará ìlú kí wọ́n wà lójúlalákàn fi ń ṣọ́rí. Wọ́n wá sọ àsọdájú wípé àwọn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò láti rí i dájú wípé ọwọ́ tó àwọn oníwà arúfin wọ̀nyí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé wọ́n ti pe àkíyèsí CBN sí ayédèrú owó náírà tó gbòde, pàápàá jùlọ owó ńláńlá tí wọ́n ń ná sí ọjà oúnjẹ àti àwọn ọjà tó gbajúgbajà lórílẹ̀-èdè. Fún àwọn tí kò mọ̀, òfin orílẹ̀-èdè pèsè ààyè fún ẹnikẹ́ni tí ọwọ́ bá tó láti lọ ẹ̀wọ̀n tí kò dín ní ọdún 5. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti kẹ́dùn pẹ̀lú agbègbè Tundubiri, abúlé tí àwọn ológun ṣèèṣì ju àdó olóró sí nígbà tí wọ́n ń dọdẹ àwọn adàlúrú ní alẹ́ ọjọ́ Àìkú. Gómìnà Sani ní wọ́n ti darí àwọn òṣìṣẹ́ ìjọba lọ sí abúlé Tundubiri láti lọ wo bí nǹkan ṣe rí kí wọ́n sì kó àwọn tí ó fi ara pa lọ sí ilé ìwòsàn Barau Dikko fún ìtọ́jú lójú ẹsẹ̀ tí ìròyìn ìṣẹ̀lẹ̀ náà kàn. Gómìnà tí ó gba àlejò igbákejì ààrẹ Kashim Shettima àti àwọn aṣojú mìíràn. Lára wọn láti rí mínísítà agbèfọ́ba Mohammed Badaru àti alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Dókítà Abdullahi Ganduje. Lánàá, fi ìmoore ẹ̀ hàn sí igbákejì ààrẹ bí ó ti dábàá àti ṣe ìrànlọ́wọ́ fún abúlé tí ìjàmbá yìí já lù. Ó fi kún un wípé igbákejì ààrẹ ti sọ àsọdájú wípé ìjọba àpapọ̀ pàṣẹ ìwádìí tó jinlẹ̀ fún ìjàmbá tí ó ṣẹlẹ̀ yìí, wọ́n sì ń retí èsì láìpẹ́. Ó wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ bí ó ṣe tètè rán aṣojú láti wá kẹ́dùn pẹ̀lú ará ìlú Tundubiri àti ìpínlẹ̀ lápapọ̀ bí wọ́n ṣe yan Tundubiri láti kọ́kọ́ jẹ àǹfààní pùlákù tí ó wà fún àwọn aláìnílélórí àti fún ìwádìí lórí ìjàmbá tí ó wáyé pàápàá jùlọ ohun amáyédẹrùn fún àwọn ẹbí tí àdálù yìí dé bá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti gba mílíọ̀nù kan bárẹ́ẹ̀lì epo rọ̀bì agbami láti ilé-iṣẹ́ Shell International Trading and Shipping Company Limited (STASCO). Èròǹgbà iléeṣẹ́ Dangote ni láti mú epo rọrùn lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde ní iléeṣẹ́ Dangote ti ṣàlàyé wípé
kágò láti Stasco ti gbé bárẹ́ẹ̀lì epo mílíọ̀nù kan láti agbami wá sí ibi ìfọpo Dangote tí wọ́n sì já a sínú àgbá. Àkọ́kọ́ mílíọ̀nù kan bárẹ́ẹ̀lì yìí dúró fún mílíọ̀nù 6 bárẹ́ẹ̀lì, yóò gbà wọ́n ní 350,000 bárẹ́ẹ̀lì tí wọn yóò ṣe àfọ̀mọ́ rẹ̀ lójúmọ́. Kágò 4 tó kù yóò wọlé láàárín ọ̀sẹ̀ 2 sí 3 sí ìsinyìí, nígbà tí ExxonMobil yóò ṣe àgbékalẹ̀ kágò 6 tí ó kù. Àwọn ìgbésẹ̀ yìí yóò fún wọn ní àǹfààní láti bẹ̀rẹ̀ ìfọpo dísù, epo ọkọ̀ òfurufú àti LPG kí wọ́n tó bọ́ sórí ìpèsè PMS. Ìgbésẹ̀ tuntun yìí yóò mú àdínkù bá wàhálà tí ará ìlú ń kojú lórí ọ̀rọ̀ epo àti orílẹ̀-èdè Áfíríkà lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn tí ó ń ṣe ìfẹ̀hónúhàn ti gbégi dí ẹnu ọ̀nà ilé ìjápòsí ti NNPC ní ìpínlẹ̀ Èkó bí wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún alága àjọ awakọ̀ epo ẹ̀ka ti NUPENG Saheed Gbọ́láhàn Adigun àti ikọ̀ rẹ̀ láti má wọlé. Àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí jẹ́ alátìlẹyìn Comrade Lucky Osesua àti Comrade Dayabu Yusuf Gàgá. Wọ́n ní àwọn kò lè tẹ̀síwájú àti wà lábẹ́ ìṣàkóso Augustine Ẹ̀gbọ́n tí wọ́n ní ó ti dalẹ̀ wọn tí ó tún sọ wọ́n di ẹrú lábẹ́ NUPENG. Nínú àtẹ̀jáde ní Osesua àti Gàgá ti sọ eléyìí lópin ọ̀sẹ̀. Wọ́n ní èròǹgbà Adigun ni láti kànńpá fún wọn adelé alága bí ó ti kọ̀ láti ṣètò ìdìbò mìíràn tí yóò fún wọn ní adarí tuntun gẹ́gẹ́ bí ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà Babájídé Sanwó-Olú ti sọ wípé ìpínlẹ̀ Èkó nílò tírílíọ̀nù 7 náírà ìṣúná láti lè fi pèsè ohun amáyédẹrùn fún ọdún 2024. Sanwó-Olú sọ èyí níbi ẹlẹ́ẹ̀kẹjọ ìgbìmọ̀ Corporate Assembly a Business Forum tí ó wáyé ní ilé ìjọba Aláùsá Ìkẹjà. Gómìnà fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú gbogbo ìpèníjà tó ń lọ lágbàáyé, ìjọba òun kò ní àwáwí ju kí ó jíyìn iṣẹ́ tí ìlú gbélé lọ́wọ́ lọ gẹ́gẹ́ bí ó ti ṣe àdéhùn rẹ̀ nígbà ìpolongo ìbò. Ó ní ìjọba òun ti ṣetán àti ṣiṣẹ́ láì wo ìpèníjà tó ń lọ lágbàáyé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà, ìwádìí láti ọ̀dọ̀ ministries, ẹ̀ka àti àjọ ìjọba ṣe àfihàn wípé ìpínlẹ̀ Èkó yóò nílò tó tírílíọ̀nù 7 láti fi bá àìní ohun amáyédẹrùn ọdún 2024 pàdé. Èyí túmọ̀ sí tírílíọ̀nù 2 tí wọ́n kọ́kọ́ ṣe ìṣúná rẹ̀ kò lè dé ibì kankan. Gómìnà ní lára ìdojúkọ tí àwọn ní báyìí ni iṣẹ́ ojúnà àti ìgbésẹ̀ láti bá àìní ará ìlú pàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria CBN Sanusi Lamido Sanusi ti gba ààrẹ Bọ́lá Tinubu ní ìmọ̀ràn lórí bí ó ṣe gba ipò mínísítà fún ọ̀rọ̀ epo. Ó ní ìgbésẹ̀ yìí yóò jẹ́ kí ó ṣòro fún orílẹ̀-èdè láti mú kí iléeṣẹ́ NNPCL jíyìn bí iṣẹ́ wọn ṣe ń lọ sí. Sanusi sọ eléyìí níbi ọ̀rọ̀ ìyànjú tí ó wáyé lánàá ní ìlú Àbújá níbi ìpàdé àjọ àwọn adarí ilé ìfowópamọ́ lórílẹ̀-èdè. Sanusi tí ó jẹ́ gómìnà CBN láàrin oṣù kẹfà ọdún 2009 sí oṣù kejì ọdún 2014 ni ó ṣe àpèjúwe NNPC gẹ́gẹ́ bí iléeṣẹ́ epo tí ọwọ́ rẹ̀ kò mọ́ jùlọ. Ó bu ẹnu àtẹ́ lu bí NNPCL ṣe kọ̀ láti jíyìn owó tó tó owó sínú àpò ìjọba àpapọ̀ pẹ̀lú wípé wọ́n ti yọ ìrànwọ́ epo. Bákan náà ni Emir àná fún ìpínlẹ̀ Kánò tẹnumọ́ ìdí láti jẹ́ kí ọjà pàṣípààrọ̀ dúró déédéé nítorí òfin lórí owó tàbí láti bí ọdún 7 sẹ́yìn tí kò bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ní èròǹgbà ààrẹ láti gba ipò mínísítà yìí yóò jẹ́ kí ó ṣòro fún ẹnikẹ́ni láti béèrè ìbéèrè lórí bí nǹkan ṣe ń lọ sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.